TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. AGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ jẹ́ ká máa kíra wa wípé a kú ojúmọ́ wọn ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa, láti máa wà ní ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ọdẹ ọdún bí àjèrè bí àkó oṣù tuntun yìí, ire gbogbo ló máa jẹ́ tiwa nínú oṣù yìí. Àríwá ayọ̀ lásán lọ́dẹ̀ ẹnìkankan wa láṣẹ ọba mi aláwùrábí. Happy New Month láti ìkànnì BGI TV. Láì dènà pẹ̀lú láìfẹ́ pápọ̀lọpọ̀lọ péjọ lórí ètò Ojúmọ́ Aláyọ̀. Ọdún ní mi kì í ṣe àmọ̀fólókò àfihàn tèmi nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí. Wọ́n mọ̀ pé ó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ ọlọ́nàbọ̀ òkè òun ló fún mi ṣe ní gbogbo ìgbà. Lẹ́yìn lórí ètò Ojúmọ́ Aláyọ̀, kókó orí rẹ̀ la máa kọ́kọ́ yànnà fún yín gẹ́gẹ́ bí òkèrè orí epo ká tó wọnú ìròyìn lọ lẹ́kùnrẹ́rẹ́. Òkèlè akọ́bùnmi ló ní ṣe pẹ̀lú bí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe bu ọwọ́ lu ètò ìrànlọ́wọ́ ẹ̀kọ́ fún àwọn ará ìlú kan láti wá máa kẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Orílẹ̀-èdè wo ló jẹ́ àǹfààní yìí? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Bákan náà ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ di mímọ̀ wípé Nyesom Wike òun gangan ló ń gbé àkọmọ̀nà òun lárugẹ o, ìyẹn ìrètí ọ̀tun ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ìròyìn tẹ́ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní èní náà ni kò ní di ọ̀la. Ilé-iṣẹ́ Dangote ó tútù ṣe bẹ́bẹ́ o tó kọjá bẹ́ẹ̀ wọ́n ti mú àdínkù bá owó epo pẹtrol ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ ó láǹfààní láti gbọ́n yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ n sọ dímọ̀ fún yín pé Emir Sanusi ó ti sọ̀rọ̀ ó ní gbogbo ẹ̀ka lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti mọ bó ṣe ń lọ lásìkò yìí ní orílẹ̀-èdè Nàìjíríà. Kí ló mú kí Emir Sanusi sọ eléyìí? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín wípé àgbà òjíṣẹ́ Ọlọ́run Primate Elijah Ayọ̀délé ó mà ti sọ di mímọ̀ wípé ṣe rí àwọn tí àdá àwọn ìgbìmọ̀ àwọn tí wọ́n kóra wọn jọ pọ̀ láti ṣí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípò, ó ṣeéṣe kí wọ́n wó lulẹ̀ o, kí wọ́n wó lulẹ̀ ní ọdún o. Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ n kúrò níbẹ̀ tẹ́ ń tẹ̀sí ọwọ́ iwájú. ìròyìn eléyìí òun náà ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n fi èròǹgbà wọn hàn wípé wọ́n yí orúkọ ilé ẹ̀kọ́ gbogbonìṣe polytechnic ti ìlú Ìbàdàn sí orúkọ mìíràn. Ìwọ́de ń lọ ní ìlú Ìbàdàn. Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀. Ṣé ẹ rántí Very Dark Man ó ti ń kọminú wípé ipò tí àwọn èèyàn tó wà ní ìpínlẹ̀ Benue wà lásìkò yìí kò bójúmu tó. Àwọn nǹkan wà níbẹ̀ tí kò tẹ́ òun lọ́rùn. Kí làwọn nǹkan wọ̀nyí? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Èèmọ̀ rẹ́ o, àwọn èèyàn kan tí wọ́n jẹ́ olùwọ́de ni wọ́n ti lọ dáná sun ààfin ọba o àti iléeṣẹ́ àjọ NDLEA ní ìpínlẹ̀ wo? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ wá gbọ́ ọ̀rọ̀ Ìbà Gani Adams. Ìbà Gani Adams ti rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti mú àwọn kankan lókùnkúndùn ní orílẹ̀-èdè
orílẹ̀-èdè Nàìjíríà kí làwọn nǹkan wọ̀nyí ẹ gbọ́ nílẹ̀kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ẹ jẹ́ n kúrò níbẹ̀ wọ́n tuntun sọ di mímọ̀ wípé ṣe rí làásìgbò tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers tí wọ́n fi ní kí Fubara lọ rọ́kúnlé ó ti tó àsìkò báyìí o láti dá gbogbo rẹ̀ padà sí ìpínlẹ̀ Rivers wọ́n nínú oṣù tá a ṣe wòye ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò gbéṣẹ̀ kúrò lórí òfin tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Rivers Fubara á padà ta ló sọ bẹ́ẹ̀ báwo la ṣe gbọ́ ẹ láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ẹ jẹ́ n sọ di mímọ̀ sí iwájú fún yín níbi tí ọ̀rọ̀ dé dúró yìí Fúlàní kan ló ń kérora wípé ọ̀nà àtijẹ ọ̀nà àti mú mi ní àwọn màálù míì tí àrá sán pa ní ìpínlẹ̀ wo ní ilẹ̀ Yorùbá ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní wọ́n tún sọṣẹ́ fún àwọn Fúlàní o àwọn ìyàwó Fúlàní wọ́n ti kì wọ́n mọ́lẹ̀ wọ́n ti jí wọn gbé o àwọn wo ló jí àwọn ìyàwó Fúlàní gbé lásìkò yìí ẹ láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ àwọn ìròyìn yìí àti àwọn òmíràn láti kọ́ débìbà fún yín láàárọ̀ òní lórí ètò Ojúmọ́ Aláyọ̀ tá a sì máa mú wọn wá lẹ́yọ kọ̀ọ̀kan fún yín ní àárọ̀ òní ẹ jẹ́ ń dé orí pápá kí n lọ fún yín ní ìròyìn eré ìdárayá tí n bá wá dé káwá tẹnubọ̀ ìròyìn ẹ kú ìkàlẹ̀. káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbi tá a dé dúró yìí láti máa fún yín ní àwọn ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Tolú Àròkọ̀dáre. Tolú Àròkọ̀dáre ni wọ́n ti sọ di mímọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù Fulham ni wọ́n ti pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù mìíràn láti sọ di mímọ̀ wípé àwọn fẹ́ ra agbábọ́ọ̀lù yìí wá sí orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Tolú Àròkọ̀dáre ẹni tí ó mì àwọn jù ní orílẹ̀-èdè Belgium pẹ̀lú góòlù 17 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá ń sọ di mímọ̀ lásìkò yìí pé àwọn ikọ̀ agbábọ́ọ̀lù ní ilẹ̀ òkèèrè ni wọ́n ti nawọ́ sókè wípé àwọn fẹ́ ra agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wá ìyẹn Tolú Àròkọ̀dáre. ẹ má gbàgbé wípé ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ni wọn kò tí pẹ̀yìn dà lórí wípé wọ́n fẹ́ ra agbábọ́ọ̀lù yìí lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù wọn. ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich, Borussia Dortmund àti àwọn ikọ̀ agbábọ́ọ̀lù ọlọ́kọ̀-ò-jọ̀kan ni wọ́n ti fìfẹ́ hàn láti ra agbábọ́ọ̀lù yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń gbé káàkiri. Tolú Àròkọ̀dáre ni ó ti fi èròǹgbà rẹ̀ hàn ṣáájú wípé òun fẹ́ ṣe bẹ́ẹ̀ fẹ́ gbá bọ́ọ̀lù jẹun ní orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì níbi ìdíje English Premier League. níbi tí ọ̀rọ̀ dídò yìí ikọ̀ agbábọ́ọ̀lù Fulham ni wọ́n ti ń gbèrò láti ra Tolú Àròkọ̀dáre bóyá kó wá darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ bíi Alex Iwobi àti Calvin Bassey nínú ikọ̀ agbábọ́ọ̀lù Fulham. ẹ jẹ́ n kúrò níbẹ̀ jẹ́ kí n lọ sí agbo àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọ̀ǹkéré ìyẹn long tennis eléyìí ló ní ṣe pẹ̀lú Dani Medvedev gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mọ̀ pé ó ṣọ́ọ̀kì àwọn èèyàn bákan o wípé agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọ̀ǹkéré yìí ni ó lè tètè já kúrò níbi ìdíje Wimbledon èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ọjọ́ ajé àná yìí ni ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Francis Benjamin Bonzi ni ó na ẹni tí ń ṣe Daniel Medvedev kúrò níbi ìdíje náà. Medvedev yìí òun ni ó ti dé ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin semi-final fún ọdún méjì sẹ́yìn báyìí kó tó di wípé wọ́n já kúrò ní ọjọ́ ajé àná yìí láti fi òpin sí ìrìn àjò rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mọ̀ wípé ẹni tí ń ṣe Bonzi yìí òun ló na Medvedev pẹ̀lú àmì ayò 7-6 7-2 7-6 6-2 ní àárín wákàtí mẹ́ta tí ó fi já kúrò níbi ìdíje náà gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ di mímọ̀ lásìkò yìí ẹni tí ó na Medvedev òun ló sọ di mímọ̀ pé òun ti rí wípé ẹni tí òun fẹ́ kojú yìí ó jẹ́ ẹnìkan tó le koko bí ojú ẹja lágbo bọ́ọ̀lù àti wọ́n ń gbá lórí kọ̀ǹkéré ṣùgbọ́n òun fi àfojúsùn òun síbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà ló jẹ́ kí òun ṣe àṣeyọrí yìí. ẹ wo Medvedev ó ti já kúrò níbi ìdíje Wimbledon èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́. ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè Nàìjíríà tí ó wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù kan lórílẹ̀-èdè Turkey lásìkò yìí tàbá ń sọ̀rọ̀ nípa Kenneth
Kenneth Omeru ni ó ti sọ dímọ̀ pé kò sí ẹnikẹ́ni ní orílẹ̀-èdè Turkey tó lè dá Victor Osimhen dúró tàbá sọ̀rọ̀ nípa àwọn agbábọ́ọ̀lù ọwọ́ ẹ̀yìn nínú ikọ̀ agbábọ́ọ̀lù lọ́lọ́kọ̀ọ́jọ̀kan lórílẹ̀-èdè Turkey. Bí ẹ kò bá gbàgbé wípé Victor Osimhen ló láǹfààní láti mì àwọn bíi 37 fún ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray. Ìrànlọ́wọ́ 8 òun náà ni ó ṣe fún wọn nígbà tí ó darapọ̀ mọ́ wọn pẹ̀lú àdéhùn àyálò. Ṣùgbọ́n ní báyìí wọ́n ti sọ dímọ̀ wípé Victor Osimhen ló ṣeéṣe kó fi inú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli sílẹ̀. Ó sì ti ṣe bẹ́ẹ̀, ó ti padà sí inú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli láti máa tẹ̀síwájú títí ìgbà tí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù lọ́lọ́kọ̀ọ́jọ̀kan yóò fi wá rà á kúrò pátápátá kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray. Kenneth Omeru òun ni ó máa ń sọ̀rọ̀ lásìkò yìí ó wípé pẹ̀lú ohun tóun rí lórílẹ̀‐èdè Turkey òun ò tí ì rí dìbẹ́ndà èyí tí ó lè dá agbábọ́ọ̀lù náà dúró gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀. ẹ jẹ́ ń tẹ̀sọ́ wájú eléyìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ William Gallas. ẹ rántí rẹ̀ agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún orílẹ̀‐èdè France àti ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ni ó ti pagi ìkìlọ̀ fún Cristiano Ronaldo wípé kó má lọ máa rò ó, kó má ní ìrètí wípé òun fẹ́ gba ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Cup nínú ìtàn ìgbésí ayé rẹ̀. tó bá lọ rò ó ẹkún ló máa bá dé fún Cristiano Ronaldo. Gallas lòun ló sọ eléyìí di mímọ̀ fún Cristiano Ronaldo wípé kó ṣe èyí tó lè ṣe tó bá láǹfààní láti débi ìdíje FIFA World Cup ní ọdún 2026 ṣùgbọ́n kó má lọ máa rò wípé òun yóò gbà á pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Portugal pé òun yóò gbà á lórílẹ̀-èdè Portugal. William Gallas tí ẹ̀rí torí rẹ̀ ń dán gangan òun ni ó ń sọ ọ̀rọ̀ eléyìí lásìkò yìí gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wípé níbi tí ọ̀rọ̀ dédò yìí òun ti rí wípé Cristiano Ronaldo ti pé ẹni ọdún 40 lókè rùpẹ̀ kò sì lè ṣe dáadáa tó níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé ní ọdún 2026 gẹ́gẹ́ bí ó ti ṣe máa wáyé. ó ní lóòótọ́ ó ṣèrànlọ́wọ́ fún wọn láti gba ìdíje UEFA Nations League ní oṣù tí ó kọjá yìí ṣùgbọ́n kó má lọ rò ó wípé òun yóò gbìyànjú láti gba ohun tó ní ṣe pẹ̀lú FIFA World Cup ní ọdún 2026. Gallas òun ló sọ ilé ìdí mímọ̀ láti fi èròǹgbà rẹ̀ hàn nípa ìkìlọ̀ èyí tí ó fi ránṣẹ́ sí Cristiano Ronaldo wípé wò ó gbà wípé ó ti bọ́ má rò ó wípé ó fẹ́ gbà á lásìkò yìí mọ́ tó bá gbìyànjú rẹ̀ ẹkún ló máa bá dé o. ẹ̀yẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́. ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ṣe Lionel Messi. Lionel Messi ni ó ti sọ di mọ̀ pé òun gbà á lérò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé kò yẹ káwọn pàdé ikọ̀ agbábọ́ọ̀lù PSG ní ikọ̀ ẹlẹ́ni 16 round of 16. Messi òun àti akẹgbẹ́ rẹ̀ ni wọ́n fìyà jẹ lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù PSG pẹ̀lú àmì ayò 4-0 níbi ìdíje FIFA Club World Cup èyí tí ó wáyé láìpẹ́ yìí. ẹ má gbàgbé ìyà yẹn pọ̀ jù fún ikọ̀ agbábọ́ọ̀lù Inter Miami. ẹni tí wọ́n ṣe Lionel Messi tó jẹ́ ọ̀kan gbòógì nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà ni ó ti sọ di mọ̀ pé wọ́n ṣe ojú ìṣáájú fún wa kò yẹ kí wọ́n gbé wa ti àwọn èèyàn tí ara ń kan lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí ni pé àwọn agbábọ́ọ̀lù yìí nínú ikọ̀ agbábọ́ọ̀lù PSG wọ́n dàbí ẹ̀dùn rọ̀ bí òwe lásìkò yìí ikọ̀ agbábọ́ọ̀lù èyíkéyìí tó bá kojú wọn wọ́n á nà ní Messi òun ló ń sọ eléyìí di mímọ̀ pé ẹ wo ti wáyé náà ni wọ́n ti nà wá a máa lọ ṣe míì ó tún di ọjọ́ míì ọjọ́ ire ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní apá abẹ̀yẹn. ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ síbi ìdíje FIFA Club World Cup ní àná òde yìí. àwọn alágbára jábọ́, Inter jábọ́, Manchester City jábọ́. wọ́n ti wá fi ìdí rẹ̀ múlẹ̀ àwọn tí yóò máa gbá ìpele ikọ̀ ẹlẹ́ni 4 quarter final gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Palmeiras àti Chelsea wọn yóò máa gbéná wojú ara wọn nígbà tí PSG àti Bayern Munich àwọn náà yóò máa gbéná wojú ara wọn. ikọ̀ agbábọ́ọ̀lù Al Hilal tí wọ́n nà ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City wọn yóò máa kojú ẹni tó bá jáwé olúborí lónìí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé. ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti ìdíje FIFA Club World Cup. ẹ jẹ́ kí n lọ sí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. wọ́n ti sọ di mímọ̀ wípé Johnny Evans òun ló ti fi àdàgbà ètò rọ̀ lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nígbà tó ṣe dáadáa tó fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. ẹ má gbàgbé wípé ikọ̀ àwọn ọ̀jọ̀wẹ́wẹ́ tí
ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ní agbábọ́ọ̀lù yìí ti dìde ó ti gba ìdíje English Premier League mẹ́ta, Champions League ẹyọkan, FIFA Club World Cup ó ti gba ẹyọkan, ó ti gba FA Cup, ó ti gba oríṣiríṣi ife ẹ̀yẹ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Ó ti wá kéde rẹ̀ ní àná òde yìí pé ẹ wo níbi lolúwa rọ̀ mí lọ́wọ́ dé, níbi ni màá máa fi àdàgbà ètò rọ̀ sí lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo fẹ́ lọ sí ìwé tuntun mìíràn nípa ìtàn ìgbésí ayé mi gẹ́gẹ́ bó ti ṣe dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí ó ti gba abẹ́ wọn kọjá gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù Johnny Evans. Ó ti fi àdàgbà ètò rọ̀ lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ẹ bẹ́ẹ̀ ká ẹ lọ sínú ìwé ìròyìn tí ọpọ́n bá súnkàn láàárọ̀ yìí kẹlọ kà níbẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. ẹ wo ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní àárọ̀ yìí. ẹ jẹ́ kí n lọ sókè lọ́hùn kí n lọ ṣe bẹ́ẹ̀ kí n dátọ́ mi tí n bá dé àwọn ìròyìn yẹn láwọn máa dá dọ̀bálẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kàtà sì máa mú wá sí etí ìgbọ̀nyín ẹ kú ìkàlẹ̀. bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tún ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ kùtà. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. Ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbi láwọn ti máa fún yín àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Òkèlè àkọ́bùnmi tí ò gbọ́dọ̀ ráwọn ọbẹ̀ òun ló ní ṣe pẹ̀lú ìgbésẹ̀ kan èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti bu ọwọ́ lu ètò ìrànlọ́wọ́ ètò ẹ̀kọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìlú Caribbean gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé eléyìí yóò ṣí àǹfààní sílẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè wọ̀nyí láti wá máa kẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ láti sáà tó ń bọ̀ nípa ti ètò ẹ̀kọ́. Ẹni tí ó sọ eléyìí dímọ̀ níbi ìpàdé rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn ní ọjọ́ Ajé pẹ̀lú ẹni tí ń ṣe alákòóso àgbà lórílẹ̀-èdè St. Lucia gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ dímọ̀ níbẹ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ni ó ti fi ètò náà léde gẹ́gẹ́ bí èyí tí yóò gbìyànjú láìpẹ́ lábẹ́ ìgbìmọ̀ kan tí yóò máa rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ yìí láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti ìlú náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ dímọ̀ wípé eléyìí á tún jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè náà kí wọ́n ní ìbáṣepọ̀ èyí tí ó dán mọ́rán. Wọ́n ní eléyìí á tún jẹ́ ìlọsíwájú fún àwọn nǹkan bíi ètò okòwò ètò ẹ̀kọ́ àti àwọn nǹkan mìíràn nípa ti ètò ọ̀gbìn ètò ààbò oúnjẹ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu rò láti bu ọwọ́ lu àwọn nǹkan wọ̀nyí. Bákan náà ni wọ́n ṣe àlàyé wípé irúfẹ́ ìgbésẹ̀ yìí yóò bu omi rin ètò ẹ̀kọ́ ètò okòwò àti ìdàgbàsókè orílẹ̀-èdè méjèèjì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé kò tán síbẹ̀ o àwọn nǹkan mèremère yóò tún ṣe bẹ́ẹ̀ yóò tún wà ní ìkàlẹ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè St. Lucia gẹ́gẹ́ bí irú eléyìí ti ṣe wáyé láàrin orílẹ̀-èdè méjèèjì. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ dímọ̀ pé ìgbàgbọ́ wà wípé àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí láti orílẹ̀-èdè St. Lucia ni wọn yóò máa wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá máa kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí wọ́n ti gbé ìgbìmọ̀ kalẹ̀ tí wọn yóò máa rí sí ọ̀rọ̀ náà. Ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard ìwé ìròyìn Punch wọ́n gbé ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ ẹni tí ń ṣe alákòóso fún olú ilẹ̀ wa Àbújá Nyesom Wike. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló tutù gbé òṣùbà káre fún ẹni tí ń ṣe Nyesom Wike o látàrí bó ṣe ń ṣe ìgbélárugẹ àkọmọ̀nà rẹ̀ ìyẹn ìrètí ọ̀tun ní orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí ló wáyé gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ti sọ tèmíọ̀ pé ìṣèjọba rẹ̀ ló ti ṣetán ló ti ń gbáradì láti rí àwọn àkànṣe iṣẹ́ lọ́tùnlọ́tùn èyí tí Nyesom Wike èyí tí ó ti ń ṣe káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ tèmíọ̀ pé Nyesom Wike òun ló ti jẹ́ kí àwọn nǹkan tí òun gbé dání hàn gbangba wálíà sí àwọn ènìyàn ní ìlú Àbújá nípa ti ipa tí òun kó nínú ìṣèjọba yìí
yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó tún sọ ilé ìdí mímọ̀ lásìkò tí wọ́n lọ ṣe aṣọ lójú eégún àkànṣe iṣẹ́ ojú ọ̀nà tí wọ́n pè ní gírí ní ìlú Àbújá. Níbẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Nyesom Wike, ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Tajudeen Abbas. Òun ló ṣojú fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì sọ di mọ̀ pé kí alákòóso Nyesom Wike kó máa tan náà lọ, kó máa ṣàyìn lọ sí iwájú àti síwájú nípa ti àwọn nǹkan rere tí ó ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní pé ìtàn kò ní gbàgbé ohun tí Nyesom Wike ṣe. Bákan náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe àpèjúwe Nyesom Wike gẹ́gẹ́ bí ẹni tí ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ tó ní àfojúsùn tó fẹ́ máa ṣe dáadáa sí nípa ti àtúnṣe lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ lọ sínú ìwé ìròyìn Punch Erica níbẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀ kí n lọ sí ẹ̀ka ti ètò epo lórílẹ̀-èdè Nàìjíríà. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ìgbésẹ̀ kan ní ilé-iṣẹ́ ibùdó ìfọpo Dangote ní ó tútù gbé báyìí o látàrí bó ṣe mú àdínkù bá owó epo pẹtró ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ti já wálẹ̀ o pẹ̀lú 40 náírà láti 880 náírà sí 840 náírà per litre. Bó ṣe já wálẹ̀ sí náà nìyẹn o. Wọ́n ní eléyìí ni wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ láti ẹnu ẹni tí ń ṣe agbẹnusọ fún ilé-iṣẹ́ ibùdó ìfọpo ti ilé-iṣẹ́ Dangote Anthony Jajina. Nínú àtẹ̀jáde tí wọ́n fi léde ní alẹ́ àná, wọ́n ti sọ di mọ̀ pé ẹ wò ó, owó epo pẹtró ó ti já wálẹ̀ o bẹ̀rẹ̀ láti àná òde yìí lọ. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀, wọ́n ní eléyìí tún jẹ́ ọ̀nà kan tí ìrọ̀rùn àti òmìnira yóò fi dé bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ epo ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀, wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjà láàrin orílẹ̀-èdè Israel àti Iran ni ó ti ṣe bẹ́ẹ̀ ló ti kọ́kọ́ ṣe ìpalára tí owó epo fi gbé owó lérí ní ìgbà náà. Ṣùgbọ́n nísìnyí àwọn ti rí wípé ìjà náà ti wá sí ìdádúró. Àwọn ti gbìyànjú láti ṣe èyí tí àwọn lè ṣe. Wọ́n ti já owó epo wálẹ̀ o. Ilé-iṣẹ́ epo ibùdó ìfọpo Dangote ó ti já owó epo wálẹ̀. Ẹ lọ sínú ìwé ìròyìn Nigerian Tribune PM ẹ̀rì ní àárọ̀ ní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ìlú Kano níbi tí Emir àti ìlú Kano ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Mohammed Sanusi kejì wọ́n mà ti kọminú ní pé ṣe rí gbogbo àwọn ẹ̀ka lọ́lọ́kọ̀ òjọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n dúró dédé mọ́ o. Gbogbo ìkànnà tún wà bẹ́ẹ̀ ló ti wó lulẹ̀ nípa ti ètò ọrọ̀ ajé, ètò àwọn nǹkan mìíràn ni ó ti ṣe kí ni ló ti dẹnu kọlẹ̀. Gẹ́gẹ́ bí ẹni yìí ti ṣe sọ di mímọ̀ nígbà tí ẹnìkan lára àwọn olóyè rẹ̀ ṣe ojú fún wọn níbi ìpàdé kan èyí tó dá lórí ìgbìmọ̀ àti ètò ìkọ́ṣẹ́ tí ó wáyé fún àwọn àgbà òṣìṣẹ́ ní ilé ẹ̀kọ́ gíga ní orílẹ̀-èdè Nàìjíríà tó wáyé ní ilé ẹ̀kọ́ Aliko Dangote University of Science and Technology tó wà ní ìlú Kano. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ pé àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń la àwọn nǹkan kan kọjá èyí tí ó dàbí ìṣòro fún wọn nínú ìwé ìtàn. Wọn kò sì lè fi ara gbà á mọ́. Eléyìí ló jẹ́ kí wọ́n máa fi ohùn léde. Emir náà wá sọ di mímọ̀ sí iwájú wípé orílẹ̀-èdè Nàìjíríà ká má parọ́ ipò tí a wà yìí kò tẹ́ wa lọ́rùn. Ètò ọrọ̀ ajé, ètò ẹ̀kọ́, ètò ìlera gbogbo wọn ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ń fà sẹ́yìn o. Gẹ́gẹ́ bí Emir Sanusi ṣe ti sọ di mímọ̀ wípé ẹ wò ó, gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti mú ìnira bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí Emir Sanusi ṣe ti sọ di mímọ̀ pé owó epo náà ìyẹn náà gbé owó lérí, ó ń ṣe tirẹ̀, ó ń fi ń kú ìnira fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wò ó, arákùnrin yìí sọ̀rọ̀ ilẹ̀kùn o. Ó ní òun yóò rọ àwọn àgbáríjọ àwọn olórí ní ẹ̀ka ti òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà ń gbóhùn fẹ́ ràn wọ́n láti ṣe kíni láti ṣe àbẹ̀wò sí orísun wọn kí wọ́n wo ibi tí ó ti wọ́ wá, ohun táwọn náà bá lè ṣe láti rí pé wọ́n ṣe àtúnṣe lórí ohun tó wà nílẹ̀ yìí kí wọ́n gbìyànjú kí wọ́n ṣe é. Gẹ́gẹ́ bí Emir Sanusi ṣe ti sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ fẹ́ kà á, ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard kẹlọ́kà níbẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àgbà òjíṣẹ́ Ọlọ́run Primate Elijah Ayọ̀délé ló ti pagi ìkìlọ̀ fún ẹgbẹ́ alátakò tí wọ́n ṣe ń ṣe ìkórajọpọ̀ láti ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò ní ipò. Ẹgbẹ́ òṣèlú wo All
Democratic Alliance ADA ni wọ́n ti sọ di mímọ̀ wípé wọn yóò wó lulẹ̀ tí wọn kò bá ṣọ́ra nínú àtẹ̀jáde tí Primate Elijah Ayọ̀délé fi léde lọ́jọ́ Ajé àná ni ó ti sọ di mímọ̀ pé ṣe rí àwọn tí wọ́n pera wọn ní àdá yẹn àwọn gangan ni wọ́n jẹ́ igi wọ́rọ́kọ́ tó fẹ́ da iná rú lórílẹ̀‐èdè Nàìjíríà wípé lótìtọ́ wọ́n lè rí wípé àwọn lágbára púpọ̀ lásìkò yìí ṣùgbọ́n tí wọn kò bá ṣọ́ra wọn yóò dàwó lulẹ̀ níbi ètò ìdìbò ọdún 2027 bákan náà ló pagi ìkìlọ̀ fún gbogbo àwọn olóṣèlú ní pé ẹ ṣọ́ra yín o bẹ́ẹ̀ ṣe ń kóra yín jọ pọ̀ láti inú ẹgbẹ́ òṣèlú kan lọ sínú ẹgbẹ́ òṣèlú kan láti lè ṣe ohun tó ní ìtumọ̀ tó lágbára púpọ̀ ní ọdún 2027 ó pagi ìkìlọ̀ fún wọn wípé ẹ ṣọ́ra yín o dẹ́ẹ̀dẹ́ di ọwọ́ yín o bí ẹ kò bá ṣọ́ra lórí èròǹgbà burúkú tẹ ní kò ní dáa fún yín láti ṣe wípé ẹ ní rí ọwọ́ mú o ní ọdún 2027 kódà ó ṣeéṣe kẹ́ wó lulẹ̀ ní ọdún 2027 Primate Elijah òun ló sọ gbogbo eléyìí di mímọ̀ wọ́n ní lótìtọ́ àti lódodo òun ò gbẹ̀sẹ̀yìn APC o àwọn náà ti ṣe àṣìṣe púpọ̀ èyí tí ó ti jẹ́ kí àṣeyọrí wá fún wọn ní ọdún 2027 èyí tí kò tí ì dé tán ṣùgbọ́n lásìkò yìí ẹ̀yin tẹ́ ń kóra yín jọpọ̀ tẹ́yìn sọ wípé àdá ni yín ó ṣeéṣe o kí wọ́n fi àdá rẹ̀ yín bọ́ níbi ètò ìdìbò ọdún 2027 ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀ sí ọwọ́ iwájú inú ìwé ìròyìn Vanguard ni mo ti rí kà ní àárọ̀ òní gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹni tí ṣe gómìnà àná ní ìpínlẹ̀ Rivers tí wọ́n ti ní kó lọ rọ́kúnlé ìyẹn Fubara ìròyìn kan ti gbé jáde o láti iléeṣẹ́ ààrẹ wípé nínú oṣù yìí gangan ni ó ṣeéṣe kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu dá Siminalayi Fubara padà sí ipò rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara òun ni wọ́n ti sọ di mímọ̀ pé eléyìí wáyé látàrí làásìgbò èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá òun àti alákòóso fún olúùlú ilẹ̀ wa tí wọ́n bá wọn parí lórí làásìgbò ètò òṣèlú tó ń lọ ní ìpínlẹ̀ Rivers tí wọ́n sì yan Ibas tí wọ́n sì yàn wọ́n sí ipò náà láti máa tẹ̀ sí ọwọ́ iwájú ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ dé dúró yìí wọ́n ti ń yọ́ só bẹ́ẹ̀ náà ni wọ́n ń yọ́gbọ́ wípé iléeṣẹ́ ààrẹ ni wọ́n ti ń gbèrò rẹ̀ wọ́n pé nínú oṣù tuntun tá a wọ̀ yìí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹ́ gbìyànjú láti dá ẹni tí ń ṣe gómìnà Siminalayi Fubara ẹ má gbàgbé ní ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún tí a wà yìí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu kéde ìlú òfararọ ìlú òrọgbọ ní ìpínlẹ̀ Rivers látàrí làásìgbò tó ń ṣẹlẹ̀ níbẹ̀ èyí tí wọ́n sì bá wọn parí ní àìpẹ́ yìí ṣùgbọ́n níbi tọ́rọ̀ dédò yìí wọ́n ní nínú oṣù yìí ló ṣeé ṣe o kí gómìnà Siminalayi Fubara kó padà sí ipò rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Rivers nínú ìwé ìròyìn Nigerian Tribune Punch ni mo ti rí kà láàárọ̀ òní ẹ fẹ́ kà á ẹ lọ kà níbẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ lọ sókè lọ́hùn kí lọ́kọ́ lọ́mọ́ tí mò ń tà nípa ti àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń bá dé ìròyìn wà ní ìkàlẹ̀ tí mo ti ṣetán láti máa mú wá sí etí ìgbọ̀nyín Ìbà Gani Adams àwọn ti ìlú Ọ̀yọ́ kí ló tún ṣẹlẹ̀ ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin yan wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV Bàbá Gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè.
ẹ káàbọ̀ padà sórí ètò ojúmọ́ aláyọ̀ níbí láti máa tẹ̀síwájú ẹ má gbàgbé pé ìpolówó ọjà làgùnmọ̀wò ẹ jẹ́ ká fi tiwa gbé tiyín lárugẹ kó lè rí bó ṣe yẹ kó rí àwọn tó ti bá wa dùn pọ̀ lọ́lẹ̀ rìn pé ọ̀gá nìkan láwùjọ òkúta. Ó dá ẹjẹ́ ń bẹ̀rẹ̀ lápá bíi eléyìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹnìkan tó jẹ́ àjìjàgbara agbórí ẹ̀rọ ayélujára sọ̀rọ̀ ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Martin Vincent Otisẹ ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Very Dark Man VDM ni ó mà ti ń kọminú ipò tí àwọn ará ìpínlẹ̀ Benue wà gẹ́gẹ́ bí ó ṣe ṣe àbẹ̀wò sí wọn nínú oṣù kẹfà. Ó sọ dìímọ̀ wípé ọ̀pọ̀ àwọn ìgbèríko ní ìlú náà ni wọn kò ní ohun ìdàgbàsókè gẹ́gẹ́ bí Very Dark Man ti ṣe sọ dìímọ̀ wípé ìpínlẹ̀ yìí tó ti wà ní ìkàlẹ̀ láti ọdún 1940 ni ó kọ̀ láti ní ìdàgbàsókè pẹ̀lú bí àwọn ìjọba lọ́lọ́pọ̀ òjọ̀kan ṣe ń bọ́ sí orí ipò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. VDM ń kọminú nípa àìsí ojúlówó ojú ọ̀nà àti àwọn nǹkan mìíràn tí ó lè mú kí àwọn alábàádòwòpọ̀ wá sí àgbègbè náà láti wá dá ilé iṣẹ́ sílẹ̀. Wọ́n ní gbogbo àwọn ènìyàn yìí ni wọ́n ń sá kúrò látàrí pé kò sí ọ̀nà gidi, ètò ààbò ti fi ẹ̀gbẹ́ wọn gànà. Ó ní lọ́wọ́lọ́wọ́ yìí ń gbìyànjú láti gbẹ́ bọ́ọ̀lù fún wọn ní ìlú Yelewata, ṣùgbọ́n àwọn aráabí yìí wọn kò fẹ́ tẹ̀síwájú ní ìlú náà mọ́ torí ẹ̀rù ń bà wọ́n kí àwọn Fúlàní má tún lọ wá ṣe ìkọlù sí wọn. Ẹni tí wọ́n ṣe Very Dark Man ló ń sọ tí wọ́n fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n tètè gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n fún àwọn aráabí yìí kó tó pẹ́ jù lórí ohun tí wọ́n ń là kọjá ní ìpínlẹ̀ náà. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní apá àbẹ̀yẹn. Ẹ jẹ́ ń lọ sínú ìwé ìròyìn Vanguard, The Nation kan gbé ìròyìn tí mo fẹ́ gbé yìí. Wọ́n ní àwọn ènìyàn ní ìlú Láfíàgì ní ìjọba ìbílẹ̀ Edo ní ìpínlẹ̀ Kwara ni wọ́n ti ṣe ìwọ́de gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ní ọjọ́ Ajé wípé eléyìí ló ní ṣe pẹ̀lú ètò ààbò tó ti fi ẹ̀gbẹ́ wọn gànà fún àwọn ènìyàn ní agbègbè náà gẹ́gẹ́ bí àwọn èèyàn yìí ṣe ń kọminú wípé ẹ wò ó ìkọlù àwọn agbésùmọ̀mí ajínigbé ìpànìyàn ó ti ń di lemọ́lemọ́ o, àwọn ò lè ṣe bẹ́ẹ̀, àwọn ò lè fi ara dà mọ́. Wọ́n ní ọ̀pọ̀ àwọn olùwọ́de yìí ni wọ́n jẹ́ ọ̀dọ́. Nínú fọ́nrán kan tí wọ́n fi léde ni wọ́n ti ń pariwo ni wọ́n sì ń kọrin tí wọ́n ń gbé pátákó lóríṣiríṣi tí wọ́n sì fi ń rọ ìjọba láti tètè gbìyànjú ṣe ohun tó tọ́ láti fi òpin sí ìwà ìdàlúrú èyí tí ń gba ẹ̀mí lẹ́nu àwọn ènìyàn. Ni wọ́n sọ ọ́ di mímọ̀ sí iwájú pé níbi ìwọ́de náà ni àwọn ọ̀dọ́ tínú ń bí ni wọ́n kọ́kọ́ dáná sun ilé iṣẹ́ àjọ NDLEA kí wọ́n tó tẹ̀síwájú láti lọ dàbàrú ohun tí ó ń bẹ ní ààfin ọba ní ìlú náà. Wọ́n ní ẹ wò ó, wọ́n fọ́ wíńdò, wọ́n bà oríṣiríṣi nǹkan jẹ́ ní ààfin ọba yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń pariwo wípé ẹ wò ó, a fẹ́ kú ní ìdákẹ́rọ́rọ́, a sì gbọ́dọ̀ kú ní ìdákẹ́rọ́rọ́ o. Àwọn èèyàn wa wọ́n ti jí wọn gbé, àárí wọn mọ́, a lè sùn ká pọ̀jú méjèèjì dé, kò sí àlàáfíà fún wa mọ́ gẹ́gẹ́ bí àwọn aráabí yìí ṣe ti ń kan ominú. Wọ́n ní ẹ wò ó, wọ́n bínú tán o. Àwọn ọ̀dọ́ wọ́n dáná sun ààfin ọba ní ìpínlẹ̀ Kwara látàrí pé ìjọba ò tètè gbọ́ ohun tí àwọn sọ. Wọ́n ní ẹ wò ó, gbogbo eléyìí ni ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Kwara níbi tí àwọn ènìyàn wọ̀nyí ti ń sọ di mímọ̀ fún ìjọba kí wọ́n gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n o. Àwọn fẹ́ ìgbésẹ̀ ọlọ́gbọ́n ní kíákíá lórí ìwà ìjínigbé, ìdàlúrú àti bí wọ́n ṣe ń pa àwọn ènìyàn wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ wọn. Ẹ fẹ́ kà á, ẹ lọ sínú ìwé ìròyìn Punch, The Nation ẹ rí ní àárọ̀ òní. Ẹ jẹ́ kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ṣe ààrẹ ọ̀nà kakanfò ti ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams. Òun ló mà ti ń pè fún àyíká tó rẹwà tó dára èyí tí ó lè mú ìdàgbàsókè bá àwọn kankan bí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìbà Gani Adams òun ló sọ eléyìí di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ èyí tí ó sọ níbi ayẹyẹ àjọ̀dún ẹlẹ́ẹ̀kejìdínlógójì irú rẹ̀ ti ilé ẹ̀kọ́ Ansarudeen Secondary School ní ìlú Surulere ní ìpínlẹ̀ Èkó. Àwọn tí wọ́n ti kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ náà
ni wọ́n ti kóra wọn jọpọ̀. Níbẹ̀ ni Ààrẹ Ọ̀nà Kakanfò ti sọ di mímọ̀ wípé ẹ jẹ́ ká padà sórísun wa níbi tí a fi pamọ́ sí ká tún lọ mú níbẹ̀ ní ọ̀nà kan tá a lè fi ṣe ìdàgbàsókè fún ara wa ní ilẹ̀ káàárọ̀ òjíire. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé ṣe rí ẹgbẹ́ UPN èyí tí Lateef Jákàndé tó ń léwájú fún nígbà náà ní ìlú Èkó ó ṣe púpọ̀ nínú ọ̀rọ̀ wa, ó ṣe ìgbélárugẹ fún àwọn ètò ẹ̀kọ́ alábọ́dé nípasẹ̀ ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ èyí tó gbélẹ̀ ní ìgbà náà. Ìbà Gani Adams wá sọ di mọ̀ pé kí ìjọba ìpínlẹ̀ àsìkò yìí kí àwọn náà gbìyànjú kí wọ́n ṣe gbogbo àwọn eléyìí tí wọ́n bá lè ṣe tó bá lè rọ̀ wọ́n lọ́rùn kí wọ́n gbìyànjú láti ṣe. Ìbà Gani Adams tó tún pè fún àwọn nǹkan bíi ẹ̀rọ omi tó wà ní àwọn ìgbèríko lọ́lọ́kọ̀ òjọ̀kan kí wọ́n lè rí pé àwọn akẹ́kọ̀ọ́ yìí wọ́n rí omi mu ní ọ̀pọ̀ ìgbà, wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ń fẹsẹ̀ rìn wọ́n lè máa rí omi mu ní ìtòsí. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀, Ìbà Gani Adams náà tún mẹ́nubà ọ̀rọ̀ ètò ẹ̀kọ́, ètò ìlera ẹnu mi àgò wípé ẹ wò ó ètò ìlera yìí òun náà ṣe bẹ́ẹ̀ ó ṣe púpọ̀ nínú ọ̀rọ̀ wa nítorí ó ṣe pàtàkì fún ẹ̀dá láti máa ní ètò ìlera tó péye. Wọ́n ní kí àwọn ìjọba náà kí wọ́n ṣe àgbékalẹ̀ ibùdó ètò ìlera èyí tí yóò máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn lọ́fẹ̀ẹ́ nípa ìtọ́jú. Ẹ wò wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn o, wọ́n ní ẹ jẹ́ ká ṣe àgbékalẹ̀ ètò ààbò náà fún àwọn akẹ́kọ̀ọ́, àyíká tó dára, àyíká tó rẹwà tí yóò lè fún àwọn akẹ́kọ̀ọ́ láàyè tí yóò máa fún wọn láàyè láti lè máa kẹ́kọ̀ọ́ gboyè ní ìrọ̀rùn ni òun pè fún o. Ìbà Gani Adams òun ló sọ eléyìí di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ lásìkò tó ń rọ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sínú ìwé ìròyìn Daily Post. Eléyìí ni ó jẹ́ fún àwọn Fúlàní gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ní ọ̀dọ̀ àwọn Fúlàní wípé lẹ́yìn màálù wọn 22 èyí tí àrá sán pa ní Ọ̀ṣàrà ní ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí gangan Fúlàní yìí òun ló mà ti sọ di mímọ̀ wípé ó dùn òun púpọ̀ o wípé àwọn màálù òun wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n dà wó lulẹ̀. Ó ní ó kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà tí òjò náà kọ́kọ́ ṣú, òun gbìyànjú láti fún fèrè fún àwọn ẹran òun wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n kúrò níbi tí wọ́n wà. Òun rò pé òjò tí ó máa rọ̀ tó máa dá gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe ni. Wọ́n ní ìgbà tí òun yóò fi ṣẹ́jú pẹ́ òun rí wípé àwọn màálù wọ̀nyí ni àrá yìí ń sán pa tí wọ́n sì ń wó lulẹ̀ lẹ́jọ kọ̀ọ̀kan. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mọ̀, ó ní 32 million naira ní gbogbo àwọn màálù òun yìí tí àrá sán pa lójijì ní ọjọ́ 22 oṣù kẹfà ọdún tí a lò tán yìí nínú ọdún yìí. Ó ní ẹ̀wọ̀n òun ò lè gbàgbé o ní pé títí láéláé ni eléyìí yóò máa wà nínú ọpọlọ òun. Gẹ́gẹ́ bí Idris yìí ṣe ti sọ di mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ní màálù yìí, ó ní ẹ̀wọ̀n ó ti ṣẹlẹ̀ o ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ sí òun yìí ó lágbára púpọ̀ o. Gẹ́gẹ́ bí àwọn màálù òun ṣe bẹ́ẹ̀ bí wọ́n ṣe fò ṣánlẹ̀ tí wọ́n kú nípasẹ̀ àrá tó sán pa wọ́n. Ó ní ẹ̀wọ̀n àwọn màálù 4 kékeré àwọn ló kù fún òun lásìkò yìí tí òun sì ń gbìyànjú láti ṣe ìtọ́jú wọn kí wọ́n lè dàgbà kí wọ́n lè ṣe bẹ́ẹ̀ kí wọ́n lè di owó fún òun lọ́jọ́ iwájú. Wọ́n ní wọ́n ní the God of thunder and lightning Ṣàngó, wọ́n ní ṣé òun ló ń bínú sí àwọn màálù yìí ni àbí kí ni ká ti pé eléyìí. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń gbé káàkiri wípé ó dà pé Ṣàngó òun ló dà wípé ó bínú o tí àwọn Fúlàní yìí o tí ó fi ṣe kíni tí ó fi rán àrá pa àwọn màálù wọn. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ wọn. Èèyàn kan náà tó jẹ́ Ọba Sunday òun náà sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bó ṣe mọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ó nítorí náà àwọn ṣiṣẹ́ ètùtù tó bá jẹ́ Ṣàngó ni ó rán gbogbo àwọn nǹkan yìí wá sí àwọn Fúlàní. Wọ́n ní bó ṣe jẹ́ ni ó ṣe jẹ́ yẹn o. Ìyẹn pé tẹ́ bá ní Ṣàngó ni Ṣàngó náà ló ń lo àrá àti
sí iná láti ṣe kíni láti ṣe ohun tó bá fẹ́ ṣe. Ẹ wo àwọn Fúlàní wọ́n ń gé o, wọ́n ń jẹ̀rora, wọ́n ń pariwo wípé ọ̀pọ̀ nǹkan ló ń dànù lára wọn o, owó àwọn ti lọ, màálù àwọn ti lọ. Ariwo yìí kò ṣeé ṣe kíni kò ṣeé mú tán ní àárọ̀ òní. Ó dá ẹtú jẹ́ kí n tún lọ sọ́dọ̀ àwọn Fúlàní o. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn obìnrin Fúlàní mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tún kì mọ́lẹ̀ ni wọ́n jí gbé o níbi ìkọlù kan tó wáyé ní ìlú Òmù-àrán ní ìpínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé ìkọlù yìí òun ló wáyé nìkan bí aago kan òru ní ọjọ́ àìkú Sunday. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé eléyìí ni wọ́n wá fi léde ní àná òde yìí láti ọ̀dọ̀ àwọn àjọ elétò ààbò lójú òpó abẹ́yẹfò Twitter X. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé àwọn oníbọn yìí, àwọn agbébọn yìí ni wọ́n ṣíná ìbọn sókè tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní rìn káàkiri àwọn agbègbè yìí kí wọ́n tó kó àwọn obìnrin Fúlàní mẹ́ta. Wọ́n ní wọ́n kó wọn lọ. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi orúkọ wọn léde, wọ́n ní kódà ìyá ọlọ́mọ kan wà láàrin wọn. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé ẹ wò ó, àwọn ìyàwó wa, àwọn àbúrò wa, àwọn ẹ̀gbọ́n wa ni àwọn arábí yìí ti kó lọ. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ wíwá kiri àwọn èèyàn wọ̀nyí. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé inú gbọ́dọ̀ àwọn fura sí àwọn tí ń ṣe àwárí wọn káàkiri ni àwọn tí ń wá káàkiri lásìkò yìí. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Òmù-àrán ni àwọn náà ti sọ di mímọ̀ pé àwa náà ṣe ìrànlọ́wọ́ fún yóò èyí tá a bá lè ṣe láti rí pé àbáyín rí àwọn obìnrin yín tí wọ́n jí gbé lọ. Àwọn obìnrin Fúlàní, ìyàwó ọlọ́mọ àti àwọn obìnrin ni wọ́n ti jí gbé o ní ìpínlẹ̀ Kwara. Ẹ fẹ́ kà ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post kẹlọ́kà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Oníyan ṣeun lọ́kà ṣeun gbogbo ẹ̀yin tẹ̀fẹ́ bá jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín, àjọṣewò ní bàjẹ́. Èyíkéyìí ìròyìn tẹ́ bá fẹ́ bá wa dá sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa kí àwa náà lè jọ rí wò ní àárọ̀ òní. Gẹ́gẹ́ bí àtìkò rẹ̀ ojú ní mímì kì í ṣe àìmọ̀ olùkọ́ àfihàn nílò ìdánimọ̀ lọ́jà. Tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi. Fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Àwa làwọn máa ṣe nǹkan ò ní ṣe wá o. Ire o, ire gàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.